Hmm. A kú dédé wòyí lórí ètò wa. Ẹ má mà tí ẹ wo mo ṣe dì í jàre ẹ̀yin èèyàn alálùbáríkà tẹ́ ń tẹ̀lé wa lórí àwọn ètò wa gbogbo lórí platform gbogbo tá a ní. Obìnrin kan ló fi ẹsẹ̀ sílẹ̀ tó wá ń fẹnu ré bọ́ lórí áàpù yìí. Ṣé ẹ mọ̀ pé tá a bá ti rí báyìí nǹkan tó bá ti dórí áàpù ó ti di ti gbogbo èèyàn. Tá a bá dẹ̀ rẹ́ni tó máa ṣàlàyé ọ̀rọ̀ yìí fún àwọn míì, àwọn èèyàn bíi ti obìnrin yẹn tí máa gbé fọ́nrán fọ́tò ìsinsìn wọ́n pọ̀ dáadáa. Mi ì mọ̀ bí àwọn yẹn ṣe ríbi tó ti sọ̀rọ̀ torí kí n tó lè dáyàn kan lẹ́jọ́ kan máa rí pé bóyá ó fúnra rẹ̀ sọ báyìí tí mò ń gbọ́ bọ̀ tó bá jẹ́ pé nǹkan tí wọ́n táìpù yẹn tí wo obìnrin yẹn bá sọ bẹ́ẹ̀ tètè lọ máa múra sí àdúrà gidigidi torí ó ti fẹsẹ̀ sílẹ̀ ó ti wá fẹnu kò o. Ṣé o mọ oríṣiríṣi àwọn èèyàn tó máa ka nǹkan tó sọ yìí? Ṣé o mọ bí ọ̀rọ̀ yẹn ṣe tóbi tó ni? Ṣé o mọ̀ pé gbogbo ọ̀rọ̀ kọ́ là ń sọ ni? Ṣé o mọ̀ pé ọ̀rọ̀ ló fẹ́ ba yé ìyàwó Fẹ́mi tì yìí ni kọ́lọ̀ má jẹ́ ká yé ẹ̀ bàjẹ́ tó ra máa gbàdúrà fún ni? Ṣé o mọ̀ pé ọ̀rọ̀ lágbára ni? Ìwọ wá jókòó sórí ìkànnì omijé ojú mi ọmọ ọdún mélòó ni tó fayé sílẹ̀ lọ́sàn gangan tó lọ. Àwọn ọmọ ẹ̀ wá ń react níbi burial ground ẹ̀. Tá a bá ń bẹ́yà wí ó yẹ ká bẹ́yà wí o. Àwọn ọmọ ẹ̀ wá ń react sí nǹkan tí àwọn ìdílé bàbá ẹ̀ ṣe tí ò dáa. Ohun tí ìwọ lè kọ sílẹ̀, ohun tó lè sọ ni wípé omijé ojú mi kò train àwọn ọmọ ẹ̀ dáadáa, wọ́n wà àgrẹ́ kí n má sọ òyìnbó yẹn jù pé wọ́n behave bí ẹni tí olódì wọn ní gángangan, pé àwọn ọmọ tiẹ̀ o pé ìwọ tọ́jú wọn dáadáa, pé wọn lè hùwà bí omijé ojú mi ṣe hùwà yìí, bí àwọn ọmọ omijé ojú mi ṣe hùwà gàgà ọkùnrin yẹn, pé bó ṣe ṣe yẹn pé ó ti pọ̀ jù. Madam, ṣé ẹ lè gbọ́ Ọlọ́run láyè kó mú yín rìnrìn àjò tí omijé ojú mi ń rìn? Kí bàbá àwọn ọmọ yín kó má dá sí yín knowingly or unknowingly, bóyá ó fẹ́ dá sí yín àbí kíní kan, bóyá gidi inú àbí nǹkan kan mi ò mọ̀ torí tẹ ẹ bá rómijé ojú mi náà pẹ̀lú response dẹ̀ pẹ̀lú wòlíì yẹn mo mọ̀ pé ó lè má jẹ́ onísùúrù kan tó lọ gangan. But no matter what, ṣé ẹ lè wà ní ṣù ẹ̀ dójú ikú bó ṣe wà yìí ká wá rí reaction àwọn ọmọ tiyín? Ṣé ẹ mẹyẹ obìnrin tó ń ṣánkú lójijì torí ẹrù àrùjù? Èmi àti ìyá kan sì sọ̀rọ̀ ní àárọ̀ yìí, ọmọ 7 ìkan tó jẹ́ special child ni ọkọ ẹ̀ dà sílẹ̀ fún tó dẹ̀ lọ bẹ́ẹ̀ látọdún 11. Nǹkan tọ́rọ̀ yẹn ṣe kàn mí ní pé BP ẹ̀ high ó wá ti wọ one kí náà pé náà 173 àbí nǹkan kan. Ṣé o mọ nǹkan tí omijé ojú mi ń là kọjá ni? Ṣé o mọ nǹkan tójú àwọn ọmọ yẹn ti rí ni? Ṣé o mọ nǹkan tójú ọmọ aláìní bàbá ń rí? Lórí péjì mi mo máa ń ṣàlàyé fáwọn èèyàn, èmi ò ní kó má divorce. Igi báyìí náà máa ń so mọ́gi, wọn kì í so èèyàn mọ́ èèyàn. Ìwà yín kò tẹ́ra yín lọ́rùn. Tó bá dẹ̀ lọ́pọlọ gẹ́gẹ́ bí obìnrin, ò ní tètè sign divorce paper bí ọkùnrin. Ẹ kọ́kọ́ separate, ọkùnrin àti obìnrin máa ń súnra wọn lẹ́ẹ̀mí. Wàá kàn déédéé wo ọkọ ẹ báyìí pé kí ni mo fẹ́ yìí. Wàá déédéé wo ìyàwó ẹ kí ni gbogbo rádaràda yìí ń sìn kí lè lé ìbáyìí, á kàn sun ẹ̀. Tó o bá tún rò wò á tún rùn ẹ̀. Bá ṣe dá èèyàn nìyẹn, a ní tẹ́ lọ́rùn. Obìnrin kan fi ń mọ́ra ni, bó ṣe ń wo ọkùnrin kó jájẹ́ bí ló máa ń wo obìnrin míì. I will not lie to you. Ọ̀rọ̀ tó sọ yìí ti pọ̀ jù. Sista ẹlẹ́nu razor, ẹnu ò ní pa ẹ́ o torí àkókò tá a wà àkókò àdúrà ni. Ẹnu ò ní pa ẹ́, ẹnu ò ní kó bá ẹ o. Ìwọ ni wọ́n tọ́jú àwọn ọmọ tiẹ̀. Ẹ̀dá wo ló lè dá tọ́jú ọmọ? Ṣèbọ́ Ọlọ́run ló ń bá yàn wo ọmọ tó bá rélé tó wà òkè. Ọlọ́run kàn mọ̀ọ́mọ̀ fi wọ́n ta ẹ́ lọ́rẹ, ó fi wọ́n dùn ẹ́ nínú ni. Ìwọ wá ní àwọn ọmọ tiẹ̀ they cannot behave like ọ̀rọ̀ tó sọ bóyá kíkọ tó ṣe kọ́ yẹn màá copy ẹ̀ màá paste ẹ̀ torí èmi ò ní lè sọ jáde, àwọn ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù. So madam, tó o bá lè gba Ọlọ́run láyè kó mú ẹ rìnrìn àjò omijé ojú mi yẹn, kí ìwọ náà kó ló di ẹ kó ṣánkú lọ́sàn-án gangan ká wá wo reaction àwọn ọmọ ẹ̀yẹn, kí bàbá wọn má dá sí wọn ká wá wo reaction wọn. Bàbá tí ò tún dá sáwọn ọmọ
èmi ò ní kó má claim àwọn ọmọ torí bẹ́ẹ̀ ni pé ìka ọkùnrin mi àdúrà ẹ̀ gbà nìyẹn báwọn ọkùnrin mi ṣe ń ronú nìyẹn ẹ kàn rò póbìnrin ló máa ń ronú pé ìyá máa jẹ ọkọ mi tó fi mí sílẹ̀ yín á padà wá ọkùnrin míì náà dúró nídúró pé wàá padà wá béèrè bàbá ẹ̀ wọn ò bẹ́ẹ̀ dá sọ́mọ o wọn ò mọ̀ bọ́mọ ṣe ń jẹ o wọn ò mọ̀ bọ́mọ ṣe ń mu mo understand the matter yìí dáadáa because I've been in that position before ó débì kan ní ìgboro Èkó yìí because téèyàn bá máa sòótọ́ ọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan fún yín ẹ máa rò pé eléyìí kan rojọ́ ni kí ló ó débì kan ní ìgboro Èkó yìí mo dẹ̀ gbéṣẹ́ ẹ̀ nà mí mo dẹ̀ lọ ń kó èrò ìsọ̀gẹ̀dẹ̀ mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ní Kétu mo lọ ń fi mọ́tò mi kó ọ̀gẹ̀dẹ̀ ọmọ mi tó wà yunifásitì òun ló máa ṣe kọ̀ǹdọ́tọ̀ tá a máa kó ọ̀gẹ̀dẹ̀ ibi tí mi mọ̀ wọ́n máa júwèé ẹ̀ fún mi ìjọ mo ti dẹ́kọ̀ọ́ mi mọ́ ibi tó ń pè ní kíní akọjú odó ń gúnyán mo kọ́ gẹ̀dẹ̀ lọ just because their father obìnrin mi gbà lọ́wọ́ mi ó gbé lọ kò ń ṣe pé lówó ńgbà tẹ́ fẹ́ra yín dìsín dìgbà tí ọ̀rọ̀ yìí Ọlọ́run fi yọjú kò ń ṣe pé ó sọ pé ìwà báyìí ní ìyàwó mi ń hù tí mi ò like ṣe ni kò fáìn tó ẹjọ́ nítorí Ọlọ́run tẹ́ ẹ bá rí mi tí n bá dìde dúró wọ́n kọ́ mi nílé eré ṣùgbọ́n ọkùnrin náà máa jẹ́ kó ṣe gbogbo obìnrin ló ń jẹ̀bi ọkùnrin tó ń rìnrìn àjò lọ ẹni tá à ń sọ ìkó má ti rí pẹpẹ súùpù ni ẹni tó kó sí ọwọ́ ẹ̀ àwọn tó ń ta pẹpẹ súùpù ni ẹjọ́ ẹ má bínú tó bá dàbẹ̀ pé èèyàn tó àṣírí ara ẹ̀ kẹ́ ẹ lè mọ̀ ìjà wo ló fẹ́ bẹ́ni tí ò mọ̀ pò ti ya wèrè jà ó dàbẹ̀ pé kéèyàn máa bá yèyé mèpè ìjà lórí social media ni ṣẹ́ni yẹn gbádùn ó wá jẹ́ ìgbà tí wọ́n gbé òkú obìnrin wọlẹ̀ ní wèrè obìnrin tó jẹ́ obìnrin bíi tiwa yìí ló bá ń pariwo your daddy loves you love ló tó bẹ́ẹ̀ yẹn ló kígbe sí ayé ńgbà tóbìnrin yẹn sick ó kígbe sí ayé ńgbà tí ayé obìnrin yẹn tiẹ̀ sì dá kó gbé lọ sí àwọn authorities pé kò jẹ́ kí n ráwọn ọmọ mi báwo ni mo ṣe máa bímọ tí ò ní jẹ́ kí n rí wọn tí ò ní jẹ́ kí n sanwó school ó lè ṣe yẹn ńgbà yẹn ká tiẹ̀ sọ pé ó fẹ́ tọ́jú ọmọ tó ní ìyá ẹ̀ wà kinní kan ó ṣe kinní kan ìwọ obìnrin ẹlẹ́nu wo tí n bá ní kí n sọ̀rọ̀ bí mo ṣe lè sọ̀rọ̀ níbi tí ò ń ṣe social media ìwọ obìnrin má má sọ̀rọ̀ burúkú sí ẹ̀ ó ní mo ṣe ní ìwọ náà gbàdúrà kó rìnrìn àjò tí obìnrin omijé ojú mi yẹn rìn kó o tó lè sọ̀rọ̀ ìwọ tọ́jú àwọn ọmọ ìṣe rí bí ẹlòmíì ṣe máa ń gbé àwọn ọmọ ẹ̀ tó máa ń gbélé ayé lọ́wọ́ ọmọ ẹ̀ á gba pò kíní ní skul ìwọ ló máa kọ́kọ́ bẹ́ síta nà sí fà òun ló gba pò kíní ayé ọmọ ẹ̀ máa tẹ́ bá rí àwọn ọmọ mi Ọlọ́run fi wọn mo tọ́ wọn dáadáa iṣẹ́ yẹn lóbìnrin yìí ṣe ẹ̀yin obìnrin kẹyẹ kó bá àwọn ọmọ yín ẹ wo nǹkan tóbìnrin yìí ṣe ń sìn gbogbo èèyàn ló máa gbé ọ̀rọ̀ yìí torí mi bí mo ṣe gbé yìí àwọn èèyàn máa bá mi dá sí ọ̀rọ̀ obìnrin yẹn èèyàn kì í hùwà bẹ́ẹ̀ yẹn lọ ṣọ́ ẹnu ẹ ẹnu lẹ́bọ ẹ̀yin obìnrin tó ìsọkúsọ yín kẹfẹ́ kọ́mẹ̀ntì níbòmínú ẹ kọ́mẹ̀ntì bẹ́ẹ̀ pé ẹ fẹ́ kú dàbẹ̀ wetin happen kí ló ṣẹlẹ̀ kí ló le tó yìí